àwọn fọ́tò tí wọ́n ní kán lọ fi pín owó fún àwọn arúgbó ní gbèríko nìyẹn, lábúlé tó ní kálukú dẹ̀ gba ti local government oníkálukú pátá. Ńbo ni àwọn local government ti ilẹ̀ Yorùbá, ńbo náà kówó ti àwọn arúgbó wa sí nígbà pandemic yẹn? Ńbo náà kó sí? Torí ọ́nkù mi ló wà ní ti Màdúgùrì, àwọn náà lọ pín, wọ́n kọ́kọ́ lọ ya fọ́tò wọn fọ́sẹ̀ mẹ́ta, wọ́n wá print ẹ̀ tán, wọ́n wá fi kinní sí wọn lọ́rùn. Kódà àwọn míì ṣe bí wọ́n wá mú wọ́n rí wọn, wọ́n ń sá, wọn ò mọ̀ pé òdodo ni wọ́n ń sọ. Ìgbà wọn wá padà débẹ̀ ni wọ́n ṣẹ̀ tó mọ̀ pé òdodo náà ń sọ. Àwọn ìyẹn ẹ̀kọ́ kan náà gbà. Ńgbà wọn sá tí wọn ò dúró ya fọ́tò, wọ́n ti ya fọ́tò wọn fọ́sẹ̀ mẹ́ta náà wá padà. Ìgbà tán padà ó ná wọn fún bí oṣù mẹ́ta kan tó parí gbogbo. Wọ́n ṣe fọ́tò wọn, wọ́n laminate ẹ̀ pẹ̀lú okùn. Wọ́n wá gbogbo ẹnìkọ̀ọ̀kan tó bá ti gba 40,000 yóò fi kinní chain sọ́rùn ni. Ẹ̀ẹ̀mejì lọ́dún ni wọ́n pín fún wọn. So tọdún tí a máa mú ìkẹ́mi wọ́ jù yẹn lọ, ó ti wà ńlẹ̀ nínú bọ́jẹ́ẹ̀tì tí wọ́n gbọ́dọ̀ ṣe. Torí ti Kano, mo ní ọmọ sísítà mi tó wà ní Kano tán jọ ń ṣiṣẹ́, ìyẹn tiẹ̀ Haúsá ló fẹ́ nínú àwọn house yẹn ni ńlò náà fẹ́. So ó wá ń ṣiṣẹ́ lábẹ́ wọn, òun gan ló ya tiwọn síta. Ọ́nkù mi ni ti Màdúgùrì. Ti Kaduna, àbúrò mi gangan òun ló ń bá wọn ṣiṣẹ́ níbẹ̀ ní local government yẹn, àwọn fúnra ara wọn náà jọ lọ pín. Ó yá ńbo ni tilẹ̀ Yorùbá wà, ńbo làwọn gọ́ọ̀mẹ̀ntì kò sí. Wọn ò kó fáwọn ọba pé kán pín fún àwọn ìyá lábúlé, wọ́n dẹ̀ dì mú ọwọ́. So a lè rẹ́bi àwọn ọba torí ó lójú tán fi hàn wọ́n, ó lójú tán fi hàn àwọn ọba wa lábúlé, ó lójú tán fi hàn wọ́n. Ẹ wò lọ́wọ́ wọn, méjì ná gba 40,000 láàrin ọdún. Ńbo ni tàwọn ìyá wa lábúlé wà? Gbogbo gọ́vnọ̀ ìlú ilẹ̀ Yorùbá dẹ̀ ló gbà. Kán búra wípé wọn ò gba owó yẹn lọ́wọ́ Buhari, kí gbogbo wọn gọ́vnọ̀ ilẹ̀ Yorùbá kán búra. Ó níye millions, mo sì tó ní àwọn nǹkan míì tó jẹ́ proof tí wọ́n ń gbà tí wọ́n fi ń rẹwà jẹ nílẹ̀ Yorùbá. Ní pé ilẹ̀ Yorùbá wa, àwọn gọ́vnọ̀ wa wọ́n bọ́ ṣe ń ṣìkà fún wa, ó tó ní nǹkan tán tó fi ń ṣìkà fáwọn ọba táwọn ọba ò mọ̀, wọn ò jẹ́ kó yọ sí wọn. Ó ti olórí ọba gan, wọn ò jẹ́ mi ò yọ sí. Ẹ gbà bí mo ṣe sọ. Torí bẹ́ẹ̀ ìwọ̀nba la gbọ́dọ̀ sọ̀rọ̀ sáwọn ọba yẹn. Ìwọ̀nba ni ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ àti máa sọ̀rọ̀ sọ́ba àtọ̀. A ní ẹ̀tọ́ táwa náà bá fẹ́ rówó pé a máa dépò kan lọ́jọ́ kan tàbáwọn ọmọ wa. Ntẹ́yìn ò mọ̀ kò sá lè dá sí. So níbo náà kó owó tiwọn sí? Torí tó bá tún ní mú púrúfù míì wá, mo tún lè mú wá tó jẹ́ pé ìwà láì tá a bá rà wọn gọ́vnọ̀ ilẹ̀ Yorùbá, tá a bá rí wọn báyìí á lẹ̀ wọ́n lóko ni. Investing ọlọ́pàá, army, àwọn yúùtù kán dẹ̀ lọ lé gbogbo wọn yẹn dànù wò lórí kinní pátá ńlọ́fíìtì. Torí tá a bá ní ká máa wò wọ́n báyìí, à ń bẹ̀rù kú ọmọ wa kankan, kí gbogbo wa kúkú ká máa lọ. Ṣé kò wá pè ní julẹ̀ ayé tán fi ní àwọn ọmọ ọlọ́mọ lára lọ? Wọ́n ń kìnnáàpù èèyàn ń kígbe, kán kúkú kìnnáàpù kan máa gbé lọ, ṣé kò wá yá ni? Ṣé bí wọ́n fi ràn yàn lẹ́rù ni? Àbí nígbà àwọn ìyá náà ti dàgbà tí ò sí nǹkan kan tó máa fi tọ́ wọn, ẹlòmíì ti bímọ kọjá tó yẹ kó bí. Máa bí ṣá ní ìsìn, ó ti dẹrù ìyá tàbí ó ti dẹrù bàbá. Ààrẹ ni tó bímọ 12 15 tọ́mọ wa máa rìn rodo kí ẹ̀mí kẹ́mi máa wọ inú ẹ̀. Àwọn ọmọ tí wọ́n sì ní nílùú èbó, ẹ wá wo bó ṣe tó yẹ tí sétí, ẹ wá wo tán wọ̀, ẹ wá wo ilé ijó tán lọ pẹ̀lú mọ́tò tó nice ni. Oníkálukú wọn dẹ̀ nílé lórí. Kán bẹ̀rù Ọlọ́run náà, kán bẹ̀rù Ọlọ́run. Ajímọ̀bí kú ẹ̀ wòye ilẹ̀ tán gbà lọ́wọ́ ẹ̀ ni ó dẹ̀ ti yunifásitì pa. Irú eléyìí gan ló yẹ kán lọ wú òkú rẹ̀ ká máa fi yí gbogbo Ìbàdàn kiri. Èèyàn wọn ò tí ì ríbi sùn tí òkú ó wá tún gba air condition sára pẹ̀lú mábù. Ṣé rí pé ayé ìnira làwọn gọ́vnọ̀ náà ń ṣe fún wa? Ayé ìnira gbáà ni. Ẹ jẹ́ ká pa tó oúnjẹ tì, oúnjẹ gbọ̀n bá jẹjẹjẹjẹ ṣe bí wọ́n sì yàgbẹ́ rẹ̀. Ó dà ẹ̀tọ́ tìlú ń kọ́. Àwọn arúgbó àtàwọn ọmọ tí ò níṣẹ́, wọ́n lẹ́tọ̀ọ́ nílùú Nàìjíríà láti máa gbowó. Wàláì, kódà kó ti fẹ́ yàwó kó bímọ, wọ́n lẹ́tọ̀ọ́. Ànìgé wọn dẹ̀ tó lẹ́tọ̀ọ́ àti nìkan produce iṣẹ́ kan tán máa ṣe fúnjọba. Ẹ wo àwọn ìyá arúgbó tán ń lò tán nìkan máa gbálẹ̀ ta. Wọn ò tún sanwó oṣù mẹ́ta fún wọn. Kí nìyẹn mean?
wọ́n wá ní kéèyàn máa sọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ síta tó bá jẹ́ kú náà ni àwọn ẹni tán máa pa máa pọ̀ ẹ tún ṣe tán ẹ ti àkáǹtì àwọn ọmọ yúùtù nígbà ẹ bá wá ti àkáǹtì wọn ó yá ṣe bí ilé kan lẹ́yìn fúnra ara yín ẹ̀yìn áùsì tẹ́ ẹ lọ jó níná ní Àbújá tí 7 billion pòórá ń bó ní 7 billion wà ẹ tún ṣe tán eléjò kó 7 billion ní báǹkì ẹ tún ṣe tán ẹ láṣà kó 7 billion báǹkì ó yá kí ló dé tán fi ti àkáǹtì tiwọn yẹn which is rubbish gidi ní gbogbo kinní yẹn ẹ wò òní gbogbo àwọn evidence tí mo lè ta lè máa kó hàn tí wọ́n rí nìyẹn tí Kano wà bíi ti Kaduna ṣe é rí àwọn tibẹ̀ yẹn náà ń jẹ ṣùgbọ́n wọn ò wà láìkò tó tilẹ̀ Yorùbá wa àwọn tìyẹn àwọn tó ń fi kankan lé wọn lọ́wọ́ ẹ mọ̀ gbọ́ lẹ́yìn ìgbà tán bá fi lé wọn lọ́wọ́ tán gan àwọn èèyàn ó tún sọ pé tó Allah ìsá àlùbáríkà àlùbáríkà sì ń wọ̀ wọ́n nítorí bá sọ wọ́n gbà fún wọn ẹ̀yìn tìyẹn ẹ̀ tí ẹ̀ wá fẹ́ ṣe kankan ráúráú àwọn èèyàn wa àwọn ìyá oníyàwó mọ̀ tọrọ bárà kiri lórí nẹ́ẹ̀tì ẹ̀ tó ní kán mọ̀ ṣe nẹ́ẹ̀tì mọ́ for what àṣírí wọn ti tú ẹ̀yin ọba ẹ foríjì wá ẹ jẹ́ ká gbò wọ́n jìgìjìgì ẹni wọ́n bá rí pa ẹ̀sìn wá tán bá rí wa pa kán sin wá ẹ mọ̀ wọ́rì ó sì jẹ́ tọmọtọmọ náà máa pa nìkan sin wá ẹlòmíì ò tún dìde ẹ jẹ́ àjà fún wọn àwa o yúùtì o àti ọlọ́pàá àti àmì kán jẹ́ ká dìde ká lọ bá wọn ní asọ́rọ̀kì yẹn n tó lè fi mú lé ayé rọ̀ nìyẹn ń bóná kówó tiwa sí owó COVID-19 bóná kò sí owó tàwọn arúgbó ìlọ́tọ̀ tó ní kò dẹ̀ sí gọ́vnà tó rí owó gbàjù tí ìbá ṣe tèkó 10 billion gbogbo líìsì wọn wà lọ́wọ́ tèmi wọ́n kàn lé àwọn ẹni ẹlẹ́ni kiri ni o pé wọ́n máa pa wọ́n máa ṣe gbá àìmọye information wọlé níbí báyìí ṣebí ní information táwọn ti àwọn Yorùbá youth tán fẹ́ ṣe tí wọ́n ń perí pé Biafra náà lọ ṣebí Biafra ń gbà tán fẹ́ mọ́ wọ́n láwọn lọ bẹ̀bẹ̀ nípa àwọn ò ránṣẹ́ ǹjẹ́ wọ́n padà sọ fún mi mọ́ information wá fẹ́ mi àti Kano ló ti wá fún mi fóònù náà kọ́kọ́ pè mí mo nírọ̀ nìkan ju kinní yẹn sí mi wọ́n dẹ̀ jù sí mi ló jẹ́ n rìkọ́ọ̀dì ohùn wọn tí mo jù sáyé kí ló dé gbogbo nǹkan náà fi ń pamọ́ fún wa nílẹ̀ West wa àwa ní ẹnìkan mú wa lẹ́rú àwa wọ́n mú wa lẹ́rú àwa ara wa là múra wa lẹ́rú wàláì ẹ jẹ́ ká sọ̀tọ̀ lọ́hùn ẹni gọ́vùnà kó wá jáde kó wá búra kó lóun ò gba owó ní local government oníkálukú tó bá tiẹ̀ wá hand over fún ọba kan á lè mọ̀ pé ọba ní òpin o ṣùgbọ́n àtọba àtìjòyè àtònílùú ẹ jẹ́ kán mọ̀ nǹkan kan ẹ̀yìn làwa ti ń hu gbọ́ pẹ̀lú evidence ṣódà ṣèjọba nìyẹn kò sí tó kan Buhari kán wá búra ẹ páwọn ò gbowó lọ́wọ́ Buhari gbogbo ẹ̀tọ́ tó yẹ tí ń wọlé tá ń béèrè tí wọn ò bá gbà kán wá búra ṣebí náà fi gbé iléèwé kan jáde ní Ìjẹ̀bú tán ní ẹ kán ràn wọ́n lọ́wọ́ kán ṣe gbogbo ẹ̀ gbogbo kíní yẹn ìjọba lónìí local government yẹn wà níwájú ìjọba ẹni kan gbé lẹ́sì wọn jáde gbogbo ìgbèríko yẹn local government yẹn wà lọ́wọ́ Buhari tán gbowó ẹ̀ ní every month ni wọ́n á ní wọ́n fẹ́ ṣọ̀nà bí báyìí wọ́n fẹ́ ṣọ̀nà owó yẹn dà píú ó lọ ẹ má jẹ́ àdá àwọn ọba lẹ́bi nǹkan míì wà bí wọn ò ṣe fi hàn Buhari ni wọn ò ṣe fi hàn àwọn ọba àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ pé wọn ò jẹ́ kí Buhari ó mọ̀ wọn ò sì jẹ́ káwọn ọba ó mọ̀ àwọn kàbá yẹn ni wọ́n nídìí ẹgbàá gidi wọ́n nídìí ká túnà àṣírí wọn gidi kí ló dé ẹ̀wọ̀n tó ní kíkiní kan kó kúrò ní Nàìjíríà tó bá wá kó kúrò ní Nàìjíríà ẹ mọ̀ pé ẹ̀yin gan lẹ dáràn ni ẹ̀yin gan lẹ dáràn torí ó ti túnà àṣírí yín ti tú kẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn mọ́lé jù bẹ́ẹ̀ lọ ń bo lẹ gbé owó tẹ́ ẹ lẹ́jọ́ gbé sí ń bo lówó yẹn wá ń bo lówó tí ẹ̀sùn mọ́ ilé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́tẹ́ tí ń ṣe àkáǹtì owó l'Àbújá 7 billion ta ló sún ta lẹ mú ta lẹ tì mọ́lé ta ni wọ́n tì mọ́lé àbáwọn ẹni tó kówó wá sílùú èbó tẹ́ ẹ rí wọn mú ǹjẹ́ tì wọ́n mọ́lé ẹ wá ti àwọn ọmọ kéékèèké pé wọ́n destroy kinní kankan ní Áfíríkà wọ́n ṣe gbá l'Áfíríkà
ẹ̀yin lẹ sọ àwọn ọmọ ọlọ́mọ di nǹkan tó jẹ́ pé wọ́n máa destroy nǹkan náà. Tẹ́ ẹ bá fìyà jẹ àwọn ọmọ yín náà jìyà níta o. Àwọn ọmọ yín á jẹ ìyà níta wàláì. Kò jẹ́ bó ṣe jẹ́ evidence tí mo ní gbé jáde fún gbogbo ẹ̀yin